adúpẹ́ fún Ọlọ́run pé ó ti ṣẹlẹ̀ Mọ̀pó Hall la wà yìí o nílùú Ìbàdàn Mọ̀pó Hall ní ìlú Ìbàdàn ó níbi tí a wà yìí South East Local Government ó ní ibi báyìí ẹ rí i pé ó dàbí ìgbà téèyàn lọ sílùú Mẹ́kà ni bí èrò ṣe pọ̀ tó tí ẹnìkan ò fẹ́ dé ẹnìkan mọ̀ kódà èèyàn lásán àti kọmíṣánná ministers gbogbo alájọ ń kọlura wa a ti wà nínú Mọ̀pó gbọ̀ngàn àṣà ìbílẹ̀ tí ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń pè ní Mọ̀pó Hall ibẹ̀ ni a wà yìí Yorùbá Làgbà TV lélẹ́yìí ẹ máa bá wa wò ó kẹ́ ẹ máa share kẹ́ ẹ máa subscribe sórí channel wa níbi tí wọ́n ń gbé kábíyèsí bọ̀ tí wọ́n bá ti kúrò ní Ìpẹ̀bí wọ́n ń gbé kábíyèsí bọ̀ níbi tí a wà yìí àwọn èèkàn nínú ìlú àwọn èèkàn Kugu ọmọ ilẹ̀ Ìbàdàn wọ́n ti sọ̀kalẹ̀ sí Mọ̀pó Hall ẹ jẹ́ fi gbogbo ẹ̀ hàn yín kẹ́ ẹ rí bó ṣe ń lọ. tẹ́ bá ń gbọ́ Mọ̀pó Hall lọ́jà ọba Mọ̀pó Hall rèé Mọ̀pó Hall ibẹ̀ la wà yìí Yorùbá Làgbà TV olè ń wò yìí online television lórí YouTube ẹ máa bá wa láìkí ẹ kẹ́ ẹ máa subscribe kẹ́ ẹ dẹ̀ máa share fídíò wa yìí ìlú Ìbàdàn la wà Mọ̀pó Hall níbẹ̀ la wà àwọn èèyàn retí kí wọ́n gbé ọba dé láti Ìpẹ̀bí. àwọn èèyàn ńláńlá nílẹ̀ Ìbàdàn ibi tí a wà yìí Sultan of Sokoto àwọn náà ti wọlé síbẹ̀ àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn àwọn mọ́gàjí baálẹ̀ gbogbo àwọn olóyè ni wọ́n ti wà ní ìkàlẹ̀ báyìí tí wọ́n ń retí kí wọ́n gbé ọba dé láti Ìpẹ̀bí lẹ́yìn tí ayẹyẹ náà tí ó sì máa lọ bí a ṣe kọ ìwé rẹ̀ ẹ̀rí Mọ̀pó Hall rèé fún ẹ̀yin tí ẹ kàn ń gbọ́ pé Mọ̀pó Hall ń Ìbàdàn tí ẹ kì í ṣe ọmọ Ìbàdàn àbí tó ọjọ́ ọmọ Ìbàdàn tí wọn ò bí ẹ sílé Mọ̀pó Hall rèé o gbọ̀ngàn àṣà ìbílẹ̀ tiwa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ìlú Ìbàdàn òun ni ibi tí a wà yìí South East Local Government òun ni Ọlọ́run gbé Mọ̀pó Hall yìí ló gbé kalẹ̀ sí òun lẹ́ ń wò yìí àwọn èèkàn tí wọ́n ní ìlú Ìbàdàn àwọn lẹ́ ń wò yìí o ní àwọn ẹ̀dá tó ṣe wípé téèyàn ò bá wọlé tí ò bá rí wọn òun ni ó mọ̀ tí ojú wọn ò rí ṣùgbọ́n fún ti ayẹyẹ ìfi Olúbàdàn jẹ yìí ó mú kíkó wa káwá di kankan náà ó dàbí ọ̀rọ̀ Mọ́kà ni àwọn àgbà ìmáàmù àwọn àgbà àfà àwọn náà lẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí tí gbogbo wọn tí wọ́n ti sọ̀kalẹ̀ sí Mọ̀pó Hall nílùú Ìbàdàn ọmọ Ìbàdàn ní kọ́kọ́ ní iṣẹ́ o àwọn ẹ̀yà Ìgbò wọ́n ń bẹ láàrin wa ẹ̀yà Haúsá Sultan of Sokoto wọ́n ti wà ń bí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń bá wa ṣe àwọn èèyàn ti sọ̀kalẹ̀ láti ìlú òyìnbó pàápàá ẹ̀rí nǹkan mo kí ẹ̀yin bàbá wa o mo kí ẹ̀yin agbófinró wa o ẹ kú iṣẹ́ o àkúdùnnú ẹni o yóò san wa o yóò tu gbogbo wa lára o ẹ jẹ́ ń ṣe ní kíní ọ̀hún kí ọjọ́ tẹ̀ ń tó gbọ́n kó mọ̀ jọ tẹ̀ ń tó gọ̀ nítorí pé àwọn èèkàn èèyàn ni wọ́n ń bẹ níjókòó ẹ jẹ́ ń súnmọ́ bàbá mi tí mò ń wò iná bàbá mi ẹ kú ìjókòó ẹ ǹlẹ́ bàbá ẹ̀mí yín ó gùn ẹ bá ń dákọ̀ yín.
ọmọ ilé Olúkòlò nílùú Ìbàdàn ẹ bá ń dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Olùpẹ̀nù Ọláníran ọmọ ilé Olúkòlò ní ìlú Ìbàdàn. nílùú Ìbàdàn màmá wa rèé màmá wa ẹ kí gbogbo àwọn tí ń wòye lójú wòran wa. ẹ kú ìjókòó pẹ̀lẹ́ máa ẹ pẹ̀lẹ́ sá o a kó àjọyọ̀ ní o ó tù wá lára o. ẹ ṣeun mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà lórí ìjókòó a kú àṣeyẹ ni o yóò dùn fún wa o yóò dùn fún wa o yóò san wa o kí ni orúkọ tí. orúkọ mi ni Tàrídà Jíbọ́rọ̀ ọmọ ilé Asukuna ni. ọmọ ilé Asukuna nílùú Ìbàdàn Asukuna ẹ pẹ̀lẹ́ sà ẹ kú oríire lẹ́yìn ẹ kú jókòó bàbá wa bàbá mi ẹ má bínú ṣé mo lè sọ pé kẹ́ ẹ bá ń dákọ yín. àwa ni sí Muhammed Adébáyọ̀. mo ń gbọ́ yín o. sí Muhammed Adébáyọ̀ balógun ní òkè sẹ́ni bí báyìí. òkè sẹ́ni Ìbàdàn sẹ́ni ni mí. mo ní àwọn Ekan Kugu nílùú Ìbàdàn náà jókòó bàbá ń sọ̀rọ̀ Ìbàdàn òkè sẹ́ni kú òní kú òǹbẹ̀hún ẹ kú jókòó bàbá wa ẹ ǹlẹ́ mo kí yín o bàbá kára ó lé ẹ ǹlẹ́ bàbá ẹ bá ń dákọ̀ yín fáwọn tí ń wò yín ẹ dákọ̀ ẹ bá ń gbóhùn sókè díẹ̀. Balógun Olúọdẹ baálẹ̀ Akẹ́mi. Balógun Olúọdẹ baálẹ̀ Akẹ́mi. baálẹ̀ Akẹ́mi ẹ ṣeun bàbá a kú oríire òní a kú oríire gan ni ẹ jẹ́ ń súnmọ́ bàbá mi tí mò ń wò ní ẹgbẹ́ mi bàbá mi ẹ káàárọ̀ o a kú ti Olúbàdàn tòní yóò san wá o ẹ dákọ̀ ẹ bá ń dákọ̀ yín fáwọn tí ń wò yín. Salaudeen Isiaka Adémọ́lá. bàbá wa Salaudeen Isiaka Adémọ́lá baálé àgbẹ̀ tìjọba àbílẹ̀ Ìdó local government ó dáa ẹ ṣeun bàbá mi ẹ kú jókòó. ẹ pẹ̀lẹ́ o ẹ kú iṣẹ́ ìlú o. yes sir. àjèrè ẹ o àmì o àti bàbá yóò san wá o. àṣẹ o Olúbàdàn tán yóò san wá o. àṣẹ o yóò san wá sówó yóò san aṣọ ọmọ yóò san aṣọ àgbálẹ̀ ọ̀rọ̀. àṣẹ o orúkọ mi ni Alhaji Sikiru Àríyọ̀ Alhaji Sikiru Àríyọ̀ tí mo jẹ́ ọ̀tún baálẹ̀ Ẹlẹ́yẹlé tí mo tún wá jẹ́ baálẹ̀ àgbẹ̀ fún Ìbàdàn North ní abala kan ní Ìrẹ́pọ̀dùn. ní Ìbàdàn North mi ni mo jẹ́ baálẹ̀ tí bàbá mi lẹ́yìn Ìbàdàn North yẹn lèmi ti wà. ọ̀pẹ̀lẹ̀ fọ́lọ́ wọn. ń gba nọ́mbà yín ìwà kì í kẹ́yìn bàbá mi ìwà kì í sílé. àmì àṣẹ àmì o àmì àmì wàlákùwátà ìlàbìlà Yorùbá Lágbà TV òǹlẹ́lẹ̀ ní orí YouTube láṣẹ Ọlọ́run màá gba WhatsApp nọ́mbà yín lẹ́yìn òsọ̀kà tí a bá ti ń jù báyìí náà ni a mọ̀ jù sí ẹ̀yìn náà mo ń bọ̀ bàbá. bàbá wa a kú oríire òní ẹ dákun ẹ bá ń dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín lójúmọ́ máwòrán yìí. èmi ni Chief Adégbénlá Wahab Salam Mọ́gàjí ilé Ìgbé ńlá. Mọ́gàjí ilé Ìgbé ńlá tá a bá ń sọ̀rọ̀ Ìbàdàn Gbé ńlá ó jẹ́ àdúgbò kan tí kódà gbogbo àwọn tí ń bẹ nílùú èbó wọ́n mọ̀ wípé Gbé ńlá àdúgbò kan tó lókìkí ni ní ìlú Ìbàdàn akó ẹyẹyẹ ní yóò tù wá lára o àádọ́dọ̀ yín bàbá wa gẹ́gẹ́ bíi Mọ́gàjí ilé Gbé ńlá a wá fi ọ̀rọ̀ wá yín lẹ́nu a pè yín iléeṣẹ́ Yorùbá Lágbà TV online television ó ní àwa ti wá a kàn sí yín láìpẹ́ láì jìnnà ẹ ṣé bàbá wa o.